àwọn àfáà ti yarí o, wọ́n ti yarí báyìí pátápátá. Ẹ sáré wo fídíò yìí. Àwọn kan náà tó kò sí pé kò sí sí àfáà ní ẹ tí kò máa kẹ́ fún mi 7 hours tí ò ní ṣe lójú kan. Tàbí tíjẹ̀ tàbí àfáà. Ẹ̀yin fẹ́ lọ wá sẹ́sẹ́ bẹ́ẹ̀ náà sọ̀kadà ní orí ìgbà bẹ́ẹ̀ náà sọ̀kadà. Ohun tó fa fídíò yìí ni ọ̀rọ̀ tí àwọn bàbá wa kan tó ń jẹ́ àfáà àgbà tí wọ́n sọ wípé pé èèyàn jẹ́ àfáà kò ní kó má níṣẹ́ mi lọ́wọ́. Ọ̀nà àfáà yẹn sọ̀rọ̀ sí. Pẹ̀lú mo wo fídíò yẹn bí tí a bàbá yẹn ti sọ wípé èèyàn ò lè ṣe carpenter, pé o lè máa ta ìṣó kó máa ta building materials. Èmi tí a tó fi kún gbà yín pé lè ra oko kẹgbẹ́ fún yàn. Ọ̀nà àfáà yìí wá yarí sí wípé kò sí nǹkan tó lè mú kí èèyàn jẹ́ àfáà kó tó lọ máa níṣẹ́ mi, kó lọ máa ṣiṣẹ́ mi. Now ẹ̀yin wá béèrè lọ́wọ́ wa, ẹ mọ iye ọmọ tó ń jáde nílé kéwú lọ́dọọdún, ẹni tó jáde ní yunifásitì ẹni tó jáde ní tertiary institutions Nigeria tó ń jẹ́ degree holder tó ń jẹ́ masters holders, mélòó ni wọn lóríṣẹ́ ṣe náà tó pé wọ́n ní western education yẹn o. Kábà tó wá sọ pé àwọn ọmọ tó pé ilé kéwú nìkan ni wọ́n lọ bọ́ sí jáde tán wọ́n ní àwọn ò ní láti lọ sí university or polytechnic or NC or láti kọ́ṣẹ́ wọn náà wò nídẹ̀ wọ́n ní sàfà làwọn fẹ́ ṣe níbi tí ẹ tó ṣe tó ní jẹ́ master soda gan kò tí rí certificate yẹn fi ṣiṣẹ́. Ok, báwa ni irú àwọn èèyàn bẹ́ẹ̀ sì wá fẹ́ survive? Ẹ dá mi lóhùn. Ẹ dẹ̀ mo yẹ ọmọ tí ilé ike kọ̀ọ̀kan produce every year. Báwo ni wọ́n ṣe fẹ́ survive? Báwo ni wọ́n ṣe fẹ́ eléyìí tó jọ́kùnrin náà, báwo ló ṣe fẹ́ bọ́ ìyàwó ẹ̀, báwo ló ṣe fẹ́ bọ́mọ, báwo ló ṣe fẹ́ kọ́lé, báwo ló ṣe fẹ́ ra mọ́tò? So ok, kí wọ́n sọ wípé 7 years 8 years tẹ́ lò nílé kéwìn yẹn lóòótọ́ kì í sọdún kékeré, ṣùgbọ́n tẹ́ bá jáde tán ẹ try láti look for source of income. Tí ó bá ná ọmọ sí school ní alẹ́ owó school ọmọ ẹ̀sán láì lu èèyàn kankan jìbìtì láì ṣoògùn owó. Tẹ́lẹ̀ tó jóbìnrin tá lè support family ẹ̀ home ẹ̀ láì ní àlè níta. Mìíràn bí I understand mi lóòótọ́ 8 years yẹn ò easy because tí ẹ̀ bá ká ní school èèyàn lọ lóòótọ́ kó lọ sí school kò easy, ṣùgbọ́n ó yẹ kẹ́ ẹ lè wò pé báwo lẹ ṣe fẹ́ survive. Kì í ṣe àwọn àfáà nìkan lọ̀rọ̀ yìí bá wí, ó bá àwọn young pastors ó sì ń jáde ní seminary yìí náà wí, because ara ibi tí irọ́ pípa ti gbọ́ ìdí ẹ̀sìn kọ̀ọ̀kan nìyẹn pé àwọn náà ṣàfẹ́ survive, àwọn náà fẹ́ survive, wọ́n fẹ́ sanwó school ọmọ, wọ́n fẹ́ sanwó lé, so wọ́n gbọ́dọ̀ wá nǹkan kan ṣe tó wá fi jáde lọ́dọ̀ àwọn bá wá sọ́dọ̀ wọn. Èyí tó wà á máa lọ́pa àwọn òpé jẹ́ kó ń mú kan kó ń gún ọṣẹ papọ̀ kó ń ṣògùn owó. Ṣùgbọ́n tí a bá ti kódà náà ẹjẹ́ tó sọ̀rọ̀ kan, àwọn tó ń jáde ní tertiary institutions kan ní these days, eléyìí tó bá ní skill nínú wọn gan ìyá padà ń jẹ́ ni, because ibi tí Nàìjíríà lọ ń sìn tó bá ní ọgbọ́n tó fi lè ṣe nǹkan alágbàríkà fún rẹ ọlọ́mọ yẹn kí èèyàn tọrọ jẹ láwọn tó ní tó gbé certificate lọ́wọ́ gan. Ṣùgbọ́n táwa ń sọ nìyẹn kì í ṣe pé bí a gbé èèyàn kórìíra àfáà kankan, kì í ṣe pé èèyàn kórìíra pásítọ̀ kankan. Kódà tí n bá padà rí babaláwo kankan tó ní iṣẹ́ babaláwo iṣẹ́ ni òun lè ṣiṣẹ́ kankan mímọ́, máa jẹ́ kó yẹ wípé àfàmọ́kú máa padà lu jìbìtì. Now ẹ jẹ́ wọn á fi ẹ̀rí nǹkan tí mò ń sọ ìmúlẹ̀ nínú Bíbélì fún especially fún àwọn kìrìsìtẹ́nì tó mọ̀ pé àwọn kìrìsìtẹ́nì kan máa sọ pé báwo làwọn náà ṣe àwọn ṣe máa ṣiṣẹ́, ọmọ pé àwọn mùsùlùmí kan máa sọ pé ṣé báwọn pásítọ̀ náà ò kì í ṣiṣẹ́, mọ̀ pé ẹ̀yin mùsùlùmí kan máa sọ bẹ́ẹ̀ pé ṣé báwọn pásítọ̀ kì í ṣiṣẹ́. Lóòótọ́ adáwọn pásítọ̀ tó kì í ṣiṣẹ́, ṣùgbọ́n Bíbélì ò sọ wípé tó bá ti jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kó má ṣiṣẹ́. Kápẹ́ńtà ni bàbá Jésù. A dẹ̀ rí àwọn ìwé kan bí history of the Bible tó fìdí ẹ̀ múlẹ̀ pé so many times ló máa ń lọ sí workshop bàbẹ́ láti lọ assist bàbẹ́, kò dẹ̀ ju ọjọ́ kan lánàá rí pé anybody wá ti fẹ́ sin Ọlọ́run kó má níṣẹ́ lọ́wọ́ tàbí ẹni tẹ̀tù wá fẹ́ ṣe iṣẹ́ Ọlọ́run kó má níṣẹ́ lọ́wọ́, torí pé kí ni wọ́n mọ̀ pé ẹ ní láti jẹun kó wà pé wàá máa mú nǹkan mọ́kàn ká má bàa parọ́, ẹ gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́. Àwọn bàbá ti wá níṣẹ́ lọ́wọ́, wọ́n ní iṣẹ́ lọ́wọ́. Níbi tí ayé lajú dé mo ti dáhùn
àwọn pastors àwọn prophetess tí wọ́n ní school tí wọ́n dá school sílẹ̀ kì í ṣe gbogbo iṣẹ́ ni ó lè díẹ̀ lọ́wọ́ iṣẹ́ Ọlọ́run tó ń ṣe ó lè establish business kó fìyàn sí díẹ̀ ó lè jẹ́ ìyàwó ẹ̀ ló máa ṣe yẹn ó lè jẹ́ àwọn ọmọ ẹ̀ ló máa wà in charge ó lè gbàyàn kó máa bá ẹ manage ẹ̀ so ò ní lè máa dúró dìgbà táwọn bá tó fẹ́ ń tọ́lọ́ kọ́bọ̀ kó tó survive àǹfààní tó wà ń bẹ́ẹ̀ nìyẹn mo ti rí àwọn ìránṣẹ́ Ọlọ́run tó fẹ́ pé àwọn ló ń gbé harvest church wọ fúnra wọn tó wọ́n dúró ọmọ ìjọ so báwo ni ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ sì fẹ́ parọ́ jẹun ẹ dá mi náà báwo ló ti fẹ́ parọ́ pò wọ́n rí nígbà tí ò rí nígbà tó yẹ pé ó ní nǹkan tó ní iṣẹ́ àlọ́ ó ní source of income now ká lè mọ̀ wípé Bíbélì fìdí ẹ̀ múlẹ̀ pé ó dá kéèyàn máa ṣiṣẹ́ pé èèyàn jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kéèyàn máa ṣiṣẹ́ ibì kan àná Bíbélì tó lọ pé ìgbàgbọ́ láì ṣiṣẹ́ kí ló pé ó ní òkú ni ìgbà táwọn kan máa ti sẹ̀ wọ́n ní iṣẹ́ ẹ̀mí ló ń sọ Paul there was a place tó lọ tó bá àwọn èèyàn ń bẹ̀ ó ní wọn tí wọ́n ń ṣiṣẹ́ he trained them torí iṣẹ́ tó náà ní àìdá ẹ̀ ni ẹ lọ wo Act of Apostle chapter 18 ẹ bẹ̀rẹ̀ láti verse 1 verse 3 ẹ lọ ka verse 3 ó jẹ́ ni wọ́n jọ ń ṣe iṣẹ́ yẹn iṣẹ́ àwọn tó máa ń pàgọ́ àwọn tó máa ń ta tent ọlọ́ọ̀kí wọn ni o ọwọ́ bí wọ́n ṣe wá ní Bíbélì jẹ́ pé iṣẹ́ tó náà ní àìdá nípa ẹ̀ ni kò sí sọ pé tó ń jẹ́ apostoli pé ní àwọn òye ṣe pé náà ṣe Ọlọ́run lò báwọn ẹ̀ṣẹ̀ Ọlọ́run á sì sọ̀rọ̀ àwọn ìdígbàkejì Ọlọ́run láyé sí tí mi sọ̀rọ̀ ìdígbàkejì Ọlọ́run láyé sí. Now ẹ tún wá wo Act of Apostle chapter 20 as well ẹ wá wo verse 33 to 34 Paul sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ó ní èmi kò ṣe ojú kòkòrò fàdákà tàbí wúrà tàbí aṣọ ẹnikẹ́ni tẹ́lẹ̀bìrì sí Ọlọ́run ó ń jẹ́ kó yé yín pé òun tó ń wo ohun òṣojú kòkòrò tẹ́yìn nǹkan ṣe léni àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí sí fàdákà anybody ohun òṣojú kòkòrò sí owó anybody ohun ògbówó anybody ọgbẹ́ mọ́tò wá sọ́dọ̀ mi ìwò ọkọ̀ọ́lẹ̀ alájà mẹ́fà mi ìwò Paul Apostle ló ń sọ bẹ́ẹ̀ ó ní ẹ̀yin ti kátàrà yín sáàmọ̀ pé ọwọ́ wọn èyí ni ó ṣiṣẹ́ fún àìní mi àti ti àwọn tó wà pẹ̀lú mi ó ní ẹ sáàmọ̀ pé ọwọ́ mi sí àgbà bẹ́ẹ̀ ó ní ọwọ́ mi ẹ̀yin ó ní ẹ̀yin gangan fẹ́ mọ̀ pé ọwọ́ mi mo fi ń ṣiṣẹ́ tí mo fi ń jẹun àti àwọn tó wà ní sàkání mi ọwọ́ wọn làwọn náà fi ń ṣiṣẹ́ tí wọ́n fi ń jẹun Paul Apostle ló sọ bẹ́ẹ̀ ní Bíbélì Paul Apostle despite ìwọ̀n wà sí ìrere ó tún ṣiṣẹ́ bọ̀ mọ́ àwọn wo ẹlòmíì lẹ́ni tó pé tó wá jẹ́ man of God yẹn ó ti bìlú pé owó kan gbọ́dọ̀ máa rọ̀ báyìí látọ̀run ní olórí mi láìsí kankan ó wá sọ di bàbàrà ó sọ gbègbè ọdún ó sọ gbègbè dàìsàn so nǹkan tó lè jẹ́ kí n lè sọ̀rọ̀ lọ sí ṣáìdì àwọn mùsùlùmí lọ títí pé mi kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n mo tún lè fi gbé ẹ̀rí mi lẹ́sẹ̀ pé nǹkan bá lè mú Apostle Paul bí sẹ́yìn rẹ̀ ṣe gbilẹ̀ tó tún jẹ́ kó yà wípé àwọn òṣèlú kòkòrò àbẹ́ ẹ̀sìn mọ́sàkà nínú Act of Apostle chapter 20 verse 33 to 34 pé ohun òṣèlú kòkòrò sí fàdákà wọn ò wọ́wọ́ anybody iṣẹ́ ọwọ́ òun ó ti tó oúnjẹ ọwọ́ òun fi iṣẹ́ tó ń fi jẹun kò ṣe máa dúkokò mọ́ àwọn tó ń wàásù fún bẹ́yà àwọn ẹ̀rẹ́ sọ́lọ́n ti máa dúkokò láyé sí wọn ni gbé ọwọ́ kan sórí kí ọwọ́ kejì bọ́nú àpò ẹ̀ ohun tó ń bá bá ní ibẹ̀ náà sókè sọ́lọ́run ọba èèyà jẹ́ kó jẹ́ tó jọjú tó tóbi o Paul Apostle máa ṣe bẹ́ẹ̀ o mọ̀ ní bàbá sọ wípé ọwọ́ ara ló ń fi ṣiṣẹ́ tó ń jẹ o ohun òwò gbogbo ojú kòkòrò tẹ̀yìn rẹ̀ sọ́lọ́run sí láyé sí tẹ́lọ́ máa gégùn fún àwọn ọmọ ìjọ tó pé wọ́n dá ọrẹ wọ́n sàdá mẹ́wàá Paul Apostle sọ pé wọn ò ṣe é tóun ọ̀nà ìrere ẹ̀dẹ̀ tọ́jú tí àwọn míì lọ nínú Bíbélì ọ̀nà Paul tà ń tẹ̀lé ni o Paul Apostle táwa kìrìsìtẹ́nì táǹkà epistle ọ̀nà sọ yìí o pé wọn ò sojú kòkòrò sí owó anybody rí ọ̀nà ọwọ́ ló fi kọ́ tó fi ṣiṣẹ́ gbogbo owó ọ̀nà ọwọ́ ló fi ṣe tó náà ń gbà tí ọ̀ṣọ́ lómi bá wà ọmọ ìjọ gégùn wípé ẹ̀sán dá mẹ́wàá ẹ̀sán owó ọ̀rọ̀ máa ń yà mí lẹ́nu pé níbo lélẹ̀ tí ń bọ̀ tó ka Bible sá tó ka Bíbélì sá but kò lè dùn mí pé ọ̀pọ̀lọpọ̀ ka Bíbélì mọ́ these days ọ̀pọ̀lọpọ̀ ka Bíbélì mọ́ tó bá sá lè ríran fírífírí báyìí wọ́n ti sọ́ra wọn di nǹkan mi
ó ti sọ̀rọ̀ àwọn di nǹkan mi àwọn máa sọ̀rọ̀ burúkú sẹ́yìn náà yìí náà máa gba jẹjẹjẹ kiri àwọn bá ti rí kú sí yín yìí náà máa gba jẹjẹjẹ kiri. So Paul ló sọ yìí ó ń jẹ́ kó yà wípé o jẹ́rìí sọ lónìí kó má ṣiṣẹ́ o àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí kẹ́ má bàa di kóòkò sáàrin àwọn àgùntàn náà bó ṣe ní kẹ́ lọ ṣiṣẹ́ kẹ́ má bàa máa lu jìbìtì kẹ́ má bàa máa parọ́ jẹun kẹ́ má bàa máa ṣe ìranù tọ́pọ̀lọpọ̀ yẹn ṣe lénìí tẹ́ ń gún èèyàn mọ́ṣẹ́ tẹ́ ń ṣoògùn owó nígbà tí wọ́n sọ lọ́nà bá ń ṣoògùn owó tí pásítọ̀ ń ṣoògùn owó tá a fà ń ṣoògùn owó èèyàn náà wá dà nǹkan tí ara torí ń kiri ni but ká ní ìrẹsì ọlọ́run tó yẹ pé ìgbà tó lọ́n pé oko tó ń dákò foko yẹn sílẹ̀ á sàmárì nǹkan jẹ bí àwọn kan máa ń sọ pé ọlọ́run máa ń ní káwọn ọlọ́run ló ń sọ fáwọn káwọn fi ṣe sílẹ̀ anyway báwọn bàbá tiwa táwa súnmọ́ mo ní ìránṣẹ́ ọlọ́run tó jẹ́ prophetess tó dẹ̀ ní private school mo ní ìránṣẹ́ ọlọ́run tó jẹ́ prophet tó jẹ́ teacher mo ní ìránṣẹ́ ọlọ́run tó jẹ́ prophet tó jẹ́ doctor ní sáìtì mi tí wọ́n dẹ̀ ń ṣe tọ́nà dẹ̀ ń lò wọn tọ́nà dẹ̀ ní church so but bẹ́ẹ̀ dájọ́ ti pàdé ìránṣẹ́ ọlọ́run mi tó ní ọlọ́run ní kò mọ ìṣiṣẹ́ kò yé mi o so ó jẹ́ nǹkan tí mi fẹ́ sọ this is Ajomade bye for now. Koiki TV adé orí òkè kò jọ tẹyẹkẹyẹ.